Ìròyìn yàjóyàjó láti lè ṣe jígi alára ìkànnì kẹrìnlélógún tó kalẹ̀ sí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Abbas Afọláṣadé ni oníròyìn yìí. Sheriff Penky pàdánù ẹ̀mí rẹ̀ o lásìkò tí ìjà kan bẹ́ sílẹ̀ ní bíi ọdún mẹ́ta sẹ́yìn ní Arizona lórílẹ̀‐èdè Amẹ́ríkà. Ṣùgbọ́n pẹ̀lú ìrànlọ́wọ́ ti áàpù àtọwọ́dá AI, ó padà nínú oṣù yìí fún ìdájọ́ àwọn tó ṣe ikú pa láti tan ìmọ́lẹ̀ sí ohun tó ṣẹlẹ̀ gan-an. Àwọn ẹbí olóògbé sọ pé àwọn lo ìmọ̀ ẹ̀rọ láti jẹ́ kí ọ̀gbẹ́ni Penky lo ọ̀rọ̀ ẹnu ara rẹ̀ láti fi sọ̀rọ̀ nípa ìṣẹ̀lẹ̀ náà ta ẹ̀mí rẹ̀. Bí àwọn kan ti gbé ìròyìn fún AI pé yóò wúlò fún ọjọ́ iwájú, ni àwọn kan ní dára tó pàápàá fún ètò ìgbẹ́jọ́ o. Arábìnrin Stances Wales ti sọ fún akọ̀ròyìn wípé ẹbí ló gba ohùn fídíò àti àwòrán ọ̀gbẹ́ni Penky sílẹ̀ o ní ọdún 37 nígbà tó jáde láyé láti ṣe fídíò kan tí wọ́n fi AI pèlò rẹ̀. Arábìnrin Wales ní òun lòun kó àwọn ọ̀rọ̀ tí olóògbé náà kọ ní àsìkò ìgbẹ́jọ́ láti ṣàfihàn bí olóògbé náà ṣe ní ẹ̀mí ìforíjìn. Fún Gabriel o, ọkùnrin tó yìnbọn lù mí, ohun ìbànújẹ́ ló jẹ́ pé a pàdánù ara wa o lọ́jọ́ tí ìṣẹ̀lẹ̀ náà wáyé. AI tí wọ́n ṣe fún Penky ló sọ bẹ́ẹ̀ ní ilé-ẹjọ́ o. Ó ní mo gbàgbọ́ nínú ṣíṣe àforíjìn àti Ọlọ́run tó ń foríjìn, mo sì gbàgbọ́ nínú ṣíṣe àforíjìn o. Nínú ìdájọ́ Arizona tó darí ìgbẹ́jọ́ náà, Sodlad dùn sí lílo AI fún ìgbẹ́jọ́ ọ̀hún o. Ìgbẹ́jọ́ náà wá ju Ọkasita sí ẹ̀wọ̀n ọdún 10 fún ẹ̀sùn ìṣekúpani o. Mo fẹ́ràn AI tí wọ́n lò. Mo gbọ́ bí ẹbí olóògbé ṣe sọ nípa àforíjìn náà o. Bẹ́ẹ̀ mo sì mọ̀ pé láti ọ̀dọ̀ àwọn mọ̀lẹ́bí ni ó ti wá. Paul, adájọ́fẹ̀yìntì tó tún jẹ́ ọ̀jọ̀gbọ́n nínú iṣẹ́ amòfin, sọ fún akọ̀ròyìn Yorùbá pé kò jọ òun lójú pé àwọn olùpẹ̀jọ́ ń lo AI fún ìgbẹ́jọ́ o. Kò ní jù báyìí lọ lórí ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí. Ẹ máa bá wa subscribe sí ìkànnì Jígi Alára ìkànnì kẹrìnlélógún tó kalẹ̀ sí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Abbas Afọláṣadé ni oníròyìn. Ẹ ṣé púpọ̀. Ìkànnì Jígi Alára kẹrìnlélógún, bàbá gbogbo.